ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وآله وسلم. أما بعد، nínú gbogbo Quran pátá àwọn ẹni tí Olúwa bá dẹ́dà ń pè ní mùmínì ni àwọn sàhábà Nábì. Ọlọ́run bó máa sọ pé mu'minun mu'minun. Ẹ wọnú Ahzab, ya ayyuhal lazina amanu dhkuru ni'matallahi alaykum idh ja'atkum junudun farsalna alayhim rihan wa junudan lam tarawha. Àwọn olànàbí, àwọn wo ni Ọlọ́run bá ń bá wínú bí? Ja'atkum antum man ashabu rasulillah radiyallahu anhu junudun, àwọn tí wọ́n kó jọ tí wọ́n fẹ́ bá Ànábì jà sallallahu alaihi wasallam, wọ́n fẹ́ pa Islam. Ọlọ́run ní fa arsalna alayhim rihan wa junudan lam tarawha. Àwọn wo l'Ọlọ́run bá fún níkùn lọ́wọ́ àti ìrànlọ́wọ́ yìí? Àwọn sàhábà radiyallahu anhu. So bó ṣe rí nìyẹn. Irú eléyìí pọ̀ nínú Qur'an. Wa zulzilu zilzalan shadida yìí, àwọn wo ni? Àwọn sàhábà ní radiyallahu anhu. Idh ja'ukum min fawqikum wa min asfala minkum, kum táǹgbọ́ kum yìí, àwọn sàhábà Nábì ni radiyallahu anhu. Ọlọ́run bá jú wa níwèé bí wọ́n ṣe dúró déédéé pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam. Kódà tí wọ́n bá ṣe mistake, Ọlọ́run bó tún correct. Ẹ má ṣe lè báyìí ní kẹ́ ṣe. Ó ní wa tazunnuna billahi dhununa. Ẹ ń ro oríṣiríṣi nǹkan tó pọ̀ pé báwo la ṣe fẹ́ kojú àwọn kèfèrí. Wọ́n mọ̀ pọ̀ jù wá lọ. Ó ní ó ṣe rí lónìí Ọlọ́run. Wọ́n wá ń rò ó rò ó. Àwọn sàhábà radiyallahu anhum, ẹ lè rí ẹnì kankan tí ìgbàgbọ́ dúró déédéé lọ́kàn rẹ̀ kó máa bu ẹnu àtẹ́ kò ṣe. Ojú ìmọ̀, ojú ààyè ìmẹ́rin ni wọ́n bu ẹnu àtẹ́lù. Ká sọ pé nìkan sọ pé Abubakar ṣe kìíní kan radiyallahu anhu, Siddiq, Umar ṣe kìíní kan radiyallahu anhu, Faruq, àwọn sàhábà àtàwọn yòókù láàrin wọn bí Abu Hurairah radiyallahu anhu. Ká sọ pé nìkan sọ pé kí ni tí wọ́n ṣe wá jẹ́ nǹkan mẹ́rin lẹ́ni ẹ̀ ṣe, ìkọ̀ọ̀kan nú mẹ́rẹ̀ẹ̀rin kò sí ìtú jẹ́ nǹkan àpálẹ́ nínú ẹ̀.
nǹkan àkọ́kọ́ ta'anun fihim wa huwa wadihun at-ta'anu fi as-sahabati ta'anun fihim kéèyàn máa bu ẹnu àtẹ́lu sọ̀hábí ó ń bu ẹnu àtẹ́lu àwọn èèyàn tí Olúwa bá polongo tó fọ̀ wọ́n mọ́ tó yọ́nú sí wọn tó kò lẹ́tọ̀ọ́ kéèyàn máa bu ẹnu àtẹ́lu wọn. nǹkan ẹlẹ́ẹ̀kejì sàníyàn wọ́n ní at-ta'anu fi as-sahaba ta'anu fi ash-shari'a tí ẹ bá ti ń bu ẹnu àtẹ́lu sàábé ó ń bu ẹnu àtẹ́lu ẹ̀sìn Ọlọ́run. nǹkan pọ̀ nínú ẹ̀sìn tó so mọ́ àwọn sàábé púpọ̀ jù lọ́dọ̀ àwọn kó ní hadith ẹ jẹ́ kí mú bí méjì or mẹ́ta wá wọ́n ní tafsiru sahabati hujjatun sàábé kan bá sọ pé áyà yìí o in tó lú ọba dẹ́dà ń sọ mbẹ̀ hujjan illa lima yu'ariduhu min mislihi àyàfi tí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá wá tó sọ pé kìí ṣe tó ń sọ nìkan àwọn ọ̀rọ̀ pé ó níbi oníkálukú wọn ń sọ tójú ẹ̀ tó yé lórí àyà ẹ̀ àbí ká sọ pé ẹnìkan gbọ́ àlàyé kan lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam tẹ́nìkejì ò gbọ́ tá a bá wá rí qarina àbí qara'in tó jú wa níwèé wípé eléyìí bó ti ẹ̀jẹ̀ pé tafsiru sahabi ni ó ní wajhu tarjih ó ní murajjihat nínú marfu'at àwọn nínú nǹkan míì nínú sharia àwa gbọ́lá fún ọ̀rọ̀ tiẹ̀ ṣùgbọ́n àti ìkó nínú ìpìlẹ̀ yẹn wípé tafsiru sahaba hujja ìsàbí ó ṣàlàyé wípé àyà Qur'an yìí o ìtumọ̀ rẹ̀ ní akítáàkù wọ́n dára ẹ̀sìn wa àbí wọ́n dára ẹ̀sìn wa àwọn afọ́n hadith wọ́n tún sọ fún àwọn òní fi'lu sahabi fi asri rasuli hujja kí sàábé kan ṣe nǹkan kankan nígbàtí ànábì wà láyé sallallahu ànábì ò rí o alayhi salatu wassalam sọ̀hábì kan ó ń ṣiṣẹ́ ìjọsìn kan bí Bilal ṣe máa ń ṣe radiyallahu anhu ibn Rabah bó ṣe máa ń ṣe àlùwàlá lẹ́yìn gbogbo ìgbà tó bá gbọ̀nsẹ̀ àbí ó ní alhadathul asgar tí ó ṣe àlùwàlá lẹ́yìn rẹ̀ ànábì ò mọ̀ ṣùgbọ́n ló ọba ànábì jẹ́ kí ànábì mọ̀ pé sàábé báyìí ṣe báyìí ọlẹ́ẹ̀mí ṣùgbọ́n gbogbo tí sàábé bá ń ṣe lásìkò ànábì sallallahu alaihi wasallam bá lẹ́rìí wípé ànábì mọ̀ alayhi salatu bá rẹ́rìí wípé ànábì gbọ́ ó ti dára ṣe sí ànábì sallallahu alaihi wasallam hujja ni bí pé ànábì ló sọ ni wọ́n ní nítorí pé tó bá ṣe pé kò lẹ́tọ̀ ni olúwọba ànábì sallallahu alaihi wasallam yóò sọ fún ànábì pé lágbájá ń ṣe nǹkan báyìí sọ fún kó má ṣe bẹ́ẹ̀ mọ́ ṣe sí àwọn sàhábà radiyallahu anhu ó ti lọ́pọ̀ mọ́ ṣẹ̀ríà àbí ò tí ì lọ́pọ̀ mọ́ ti lọ́pọ̀ mọ́ ṣẹ̀ríà irú àwọn nǹkan báyìí pọ̀ gan lọ́dọ̀ àwọn onímọ̀ wọn a tún máa sọ wípé sábàbù nuzuli fi qat'iyyati dukhul kó la yukharrijuhu mukharrijun sábàbù nuzul amú wala ya'tali ulul fadli minkum was-sa'a lẹ́ẹ̀kan ayayi hadisatul ifki ló ṣẹlẹ̀ ní àyà ìfisọ̀kalẹ̀ ulul fadli minkum bá gbé minkum yìí pé gbogbo al'umma lọ́lọ́ bá ń bá wí ẹn tó kọ́kọ́ bá wí mẹ́wọ̀n ni Abubakar Siddiq limadha li annahu li ajlihi nazalatil aya nítorí Abubakar ní àyà ìfisọ̀kalẹ̀ kò wá ní sí nǹkan kankan tó máa ń yọ nǹkan kankan kúrò nínú ìdájọ́ tí ó yọ Abubakar kúrò nínú ulul fadli was-sa'a nínú àyà yìí àwọn sàábé radiyallahu wọ́n jẹ́ ara ṣẹ̀ríà àbí wọ́n jẹ́ ara ṣẹ̀ríà wọ́n jẹ́ ara ṣẹ̀ríà ìyẹn ni ànábì sallallahu alaihi wa sallam ló náà fi fà wá létí pé la tasubbu ẹ má bú àwọn sàábé kó mọ́ bá jẹ́ pé ẹ̀sìn tí mo mú wá lẹ́ẹ̀mọ́ bú ẹ má bú àwọn sàhábà kó mọ́ jẹ́ pé ẹ̀sìn tí mo mú wá ilẹ̀ẹ̀mọ́ bú àwọn ni wọ́n gba ẹ̀sìn yìí lẹ́nu so fatanu fi sahabi ta'anun fi shari'a afani li annahum humul wasitatu baynana wa bayna rasulillah
sallallahu alaihi wasallam. Gbogbo ẹni tí ó ka Qur'an pátá tó ní ìjáza qira'at pátá tí ò bá parí sọ́dọ̀ sàábé ìjáza tún munqati'atu sanadi ni. Ìjáza tí sánàdù ẹ̀ gé ní. Afdalu ma yuqalu fihi annahu mursal wal mursalu 'inda al muhaddithin ala al qawl ar rajih da'if. Ni mo ṣe fẹ́ máa ṣàlàyé ẹ̀ mọ́ wọn. Kí wọ́n sọ pé hadith jẹ́ mursal ìtumọ̀ ẹni pé tábì ma yarwihi tabi'iyyu marfu'an. Kí tábì kan sọ pé ànábì wí alayhi salatu wassalam. Kí tábì kó sọ pé ànábì wí nǹkan sallallahu alayhi wa sallam fi hukmil mursal. Mursal péré ni ẹ fi péré sí. Kí ló dé kó tí ìdákọ sàábé tó gba ọ̀rọ̀ yẹn wá fún ẹ? Ó gbọ́dọ̀ ní sàábé nú. Tí ò bá ti ní sàábé nú, mursal ni. Ara anwa'u inqita'u sanad oní irsal. Tí hadith bá jẹ́ mursal kò sí sàábé ń bẹ̀ nìyẹn. Tábì sọ pé ànábì wí, wọ́n wà máa béèrè lọ́wọ́ gbogbo bó bá ṣe wù kó jẹ́. Apá kan àwọn Shafi'iyya sọ pé marasilu Sa'id ibn al-Musayyib ó jà. In tó fẹsẹ̀ múlẹ̀ nínú Shafi'iyya gangan ni pé ọ̀rọ̀ yẹn gan wọlé. Mursalu sahabi Sa'id ibn al-Musayyib sayyidu tabi'in kó irsalat aw marasilu ẹ̀gan wọlé ó jata. Imam Muslim lọ́wọ́ nínú muqaddima Sahih Muslim wọ́n ní fi qawli al-muhaddithin ajba ala dhalik anna al-mursal laysa bi hujjatin. Al-mursal munqati da'if. Kí ló fa dọ́àfù ẹ̀? Kò sí sàábé ń bẹ̀. Ó túmọ̀ sí pé kò lè jẹ́sìn tá gbà wọlé tí sàábé ò bá ti sí bẹ̀. Tí ó bá jẹ́sìn tá gbà wọlé a gbọ́dọ̀ dákọ̀ sàábé. So àwọn sahaba radiyallahu anhum Ọlọ́run ọba so wọ́n pọ̀ mẹ́sìn Ànábì sallallahu alaihi wasallam. So faman yat'anu fihim yat'anu fi ash-shari'ah. Ẹnikẹ́ni tó bá ń bu ẹnu àtẹ́lù àwọn sahaba radiyallahu anhum ẹ̀sìn tánàbì mú wá ló ń bẹnu àtẹ́lù. Ìyẹn ló ṣe jẹ́ ojúpọ̀ nàkan tí ò fẹ́ sí fírkọ̀ dọ́ọ́là kankan tó là ń bẹ̀. Kò sí fírkọ̀ tún dọ́ọ́là kankan tó là níbi ìbẹnu àtẹ́lù àwọn sahaba. Torí pé tẹ́ bá ti bu ẹnu àtẹ́lù wọn, oníkálukú ó lè gbé tó bá wù ọ́. Ó lè park wọlé. Tẹ́ bá ti yọ àwọn sàábé kó oníkálukú ó lè gbé wọlé. Ṣùgbọ́n tá bá ti ń sọ wípé aman títí ó gbọ́dọ̀ ní sàábé nú. Àwọn sàábé náà ti tì sẹ́gbẹ́ kan yìí. So ló ṣe jẹ́ pé ẹ̀sìn ṣí àwọn kọ́kọ́ gbọ́dọ̀ yọ àwọn sàábé kó ń bẹ̀. Àwọn Khawarij kọ́kọ́ gbọ́dọ̀ kàfàrà àwọn kan nú àwọn sàábé. Abdullah ibn Abbas radiyallahu anhu ìjọ tó lọ bá àwọn Khawarij ní Harura ara tó bí wọn. Man minkum min ashabi rasulillah ẹjọ́ ẹmọ́bìnú bá ṣe kójọpọ̀ ẹ̀tẹ́ ẹsẹ pé ẹ̀sìn dùn mọ́ tó yìí tẹ́ sọ pé àwọn sọ̀hábà ò máa ṣe ẹjọ́ ẹbá mú sàbí ànábì kan wá láàrin kò sí. Àwọn afá ni ara ń tá fi máa mọ̀ pé èèyàn wà lórí òdodo ní pé in tó ṣe yẹn yóò rí sàábé kan lọ mọ́ lẹ́sẹ̀. Ẹ̀yọ́mọ ìyá mi ẹ mú wọn sọ́wọ́ nínú ẹ̀sìn tọ́rọ̀ bá ti dàrú lọ́dọ̀ àwọn àfá ẹ máa béèrè wípé ibo làwọn sàábé dúró sí lórí ọ̀rọ̀ yìí. Kódà kó jẹ́ mas'ala fiqhiyya, kódà kó jẹ́ mas'ala tí wọ́n pè ní manhajiyya, ó gbọ́dọ̀ ní sàábé nínú. Tí ò bá ti ní sàábé nínú ó súnmọ́ kó má jẹ́ pé ọ̀rọ̀ tó lẹ ni ọ̀rọ̀ náà. Tí ò bá ní sàábé nínú yóò lẹ. Ó gbọ́dọ̀ ní sàábé nínú nítorí pé sàábé ló gbẹ̀sìn wá. Tí wọ́n bá ti wá síbẹ̀ a ṣe lè pé kíní yẹn lẹ́sìn. Bó ló ṣe lè jẹ́ ẹ̀sìn tó bá ti jẹ́ wípé kò sí sàábé kan bẹ̀? Bó ló ṣe lè jẹ́ ẹ̀sìn? Ààrí ànábì sallallahu alaihi wasallam. Àwọn sàhábà lójú àwọn náà gba Qur'an wá radiyallahu anhu. So nítorí náà at-ta'nu fi as-sahabati ta'nun fi ash-shari'ah. Nǹkan ẹlẹ́kẹta àfáà ni at-ta'nu fi as-sahabati ta'nun fi rasulillah.
tá bá ti ń bú sàábé báyìí ẹni yẹn ń bú ànábì ni sallallahu alayhi wa sallam. Wọ́n ní wa dhalika anna man kana ashabuhu ala janibin min al-fiski wal fujur. Wọ́n ní fa inna dhalika qadhun fi maqami. Ẹnikẹ́ni tó bá ti ṣe pé ńgbà tá wá àwọn ọ̀rẹ́ rẹ̀ àti alábàáṣe ẹ̀ lọ pòkí ni wọ́n, ẹlẹ́ṣẹ̀ ni wọ́n mú èèyàn kan jáde ní ìsìn, àwọn aláwọ̀ sọ pé qul li man tusahib, fi ọ̀rẹ́ rẹ̀ hàn mí kí n wò náà. So ńgbà tí Olúwa dẹ́dà ó gbé ànábì rẹ̀ dìde sallallahu alaihi wasallam, kó wá jẹ́ pé àwọn fusak fujar ló fi rọ kiri ká ta wá ní ànábì gangan. Òun gangan sọ fún wa alayhi salatu wassalam wípé ar-rajulu ala dini khalili falyanzur ahadukum man yukhalil. Type yóò wà jẹ́ pé àwọn tí ànábì wá bá ṣọ̀rẹ́ tí wọ́n ń bá lọ bá bọ̀. Ọ̀rọ̀ igan ò yẹ kéèyàn kò ṣe é sọ wúwo lẹ́nu. Ó wúwo lẹ́nu gbogbo àtàwà bí ní ìsìn bóyá sí ṣọ̀kẹ́láwà nǹkan àwọn ọmọ yahoo àmà wọn. Ẹn tó bá ọmọ yahoo rìn bóò láṣẹṣe sí àwa náà mọ̀ jìnà sí. Ọmọ yẹn àfáyẹn ọdún ọmọ kírun ọ̀ ṣùgbọ́n mọ́ bá ọmọ yahoo kíláàsì ẹ̀ níjọ́ kan lẹ́fà lásọ̀dá àfà tó mọ nǹkan tó ń ṣe ṣá tó bá ní òun ṣe kẹ́kẹ́ rẹ̀ bóò ṣe lónìí ó padà ṣe, bóò tí kò sí mẹ́ lónìí ó padà kò sí. Ṣẹ́n tó bá sọ wípé bákan làwọn sàbí ànábì ṣe ní tó ń sọ ní pé àwọn tánàbí tánjọ́ ń lọ tánjọ́ ń bọ̀ radiyallahu anhu. Àwọn àfáà ni wa dhalika anna man kana ashabuhu ala janibin min al-fiski wal fujur fa inna dhalika qadhun fi maqamihi. Kéèyàn lọ́rẹ̀ aburú ọ̀rẹ́ pòkí àbújẹ́njẹ́kù ní o ní ààyè àti ìjọmọlúwàbí irú ẹ̀ràn bẹ́ẹ̀. Wọ́n ní li anna al-urfa bayna an-nas anna ar-rajula ash-sharif idha kana man hawlahu min ashabihi qad tu'inu bil-fiski wal-fujuri wa ghayrihima fala shakka anna hadha qadhun fi. Gbogbo èèyàn ló mọ̀ yẹn tí èèyàn bá ń bá àwọn èèyàn rìn tó wá jẹ́ pé gbogbo olùbárìn alábàáṣe alábàágbé alábàásọ̀rọ̀ ẹ̀ àwọn èèyàn ẹ̀ṣẹ̀ àti ìtakò àṣẹ Ọlọ́run bá ní, gbogbo èèyàn ló mọ̀ yẹn. Wọ́n ní wa in lam yakun mislahum fil fujuri wal fisq. Bóun gan àti lè sọ pé ó tiẹ̀ náà burú àbí ó dàbí tiwọn o, ṣùgbọ́n pé ó ń bá àwọn èèyàn burúkú rìn yẹn gan khadash ni nínú shakhsiyya ẹ̀. Ọlọ́run kójọ kó ràn wá lọ́wọ́. Wọ́n ní anna al-wajiba alayhi an yastahiba unasan shurafa. In tó bójú mu ní ká sọ pé gbogbo ẹni tó bá jẹ́ sharif alápọ̀nlé láwùjọ kò ṣe pé àwọn èèyàn àpọ́nlé àwọn èèyàn yìí ló náà ń bá rìn. Ẹ jẹ́ ká mọ̀rọ̀ kan alábala bí torí pé a máa ń sábà sọ ẹ rí àwọn shabab pàtàkì jùlọ lórí manhajus salafi wọ́n sọ wípé síkọ̀lẹ̀mí yuwathikuna anfusahum. Wọ́n wọ́n ma tún ma kí wọ́n pè èèyàn ní síkọ̀ lọ́dọ̀ àwọn àfà. Wọ́n rò wípé gbogbo ẹni tí ò bá ti kó sínú fisk tó gbọ́kù nínú fisk síkọ̀. Ẹbọ mo kírun déédéé àwọn kan mí wà tí a kìí wò ṣé òun gbọ́rọ̀ sí òbí rẹ lẹ́nu. Kò fẹ́ sí abala tó fà sákọ̀ èèyàn tó huququl walidayn kéèyàn jẹ́ àákólì walidayn. Kí n tó kú mẹ́jẹ mú ọ̀rọ̀ kọwa àwọn afáà ń sọ̀rọ̀ nípa huquq kìí ṣe huquq dídùhù huquq ìmá ṣàìgbọ́ràn tí òbí ìmá tẹ́ òbí lọ́rùn. Wọ́n ní kí òbí má fẹ́ nǹkan kí wọ́n má sọ fún wa pé àwọn ò fẹ́ ṣùgbọ́n agbọ̀nà kan mọ̀ pé wọ́n ò fẹ́. Wọ́n ní ara fisk ní ká ṣe nǹkan yẹn, ara huquq ní ká ṣe nǹkan.
òbí ìwọ ò fẹ́ nǹkan kankan nínú tó lẹ́tọ̀ọ́ kí mùsùlùmí má fẹ́ àbí kó fẹ́, àwọn ò wá fẹ́, wọn ò sọ fún wa pé àwọn ò fẹ́, ṣùgbọ́n àgbọ̀nà kan mọ̀ pé wọn ò fẹ́. Wọ́n ní ara uququl walidayn ní pé kéèyàn máa ṣe nǹkan ẹ̀ kó lọ ṣe rí ẹni tí ò bá ti ṣe irú ẹ̀rù kó sọ. Àbí kíní àwọn òbí mi fẹ́ yóò dùn mọ́ wọn, wọn ò sọ fún wa. Òbí kì í sọ torí ìfẹ́ tí wọ́n ní sí ọmọ, òbí fẹ́ràn ọmọ púpọ̀ jù. Àwọn àfáà ní kò síbì kankan nínú Qur'an tọ́lọ́run tó sọ pé ẹ̀yin òbí o ẹ máa fẹ́ràn ọmọ yín, kò sí. Torí àdámọ́ tó dámọ́ gbogbo òbí ni pé a fẹ́ràn ọmọ. So ìfẹ́ràn yẹn ò ní jẹ́ kí òbí lè sọ fọ́mọ pé nǹkan báyìí má fi ilẹ̀ o. Sígbà mi ọmọ fi nǹkan yẹn lẹ̀ ẹ̀mọ́ bọ́ o. Òbí ò ní sọ fún pé kí ló dé tó wá ṣe nǹkan báyìí. Ṣùgbọ́n wọn náà mọ̀ pé nǹkan yìí máa ń mú ìdùnnú àti ẹ̀yà rí báyà mi àbí bàbá mi. Wọ́n ní ká pa kíní ẹ̀ tí ara uququl walidayn. Ibẹ̀ ni ṣáàbù ó ti sọ pé sọ lòun kó. Kí ló dé? Òun ò sí lórí fisk. Ó tún kù kan nínú shurut ìjẹ́ tíkọ̀. Àwọn àfáà ní makharimul muru'a ń bẹ àwọn nǹkan tó bá ìjọmọlúàbí jẹ́. Ẹ jẹ́ kí wọ́n lápẹẹrẹ. Kí mùsùlùmí máa rìn ní títì ní ìsìn bí gbogbo wa bá ṣe wọ agbádá pẹ̀lú imam táwọn náà wọ́n tó jọ ẹ̀. Kéèyàn rìn ní àwùjọ láìdé fìlà ṣó ti ṣeṣe sí ahlul aqli salim láwùjọ ẹ̀. Ǹjẹ́ ààrẹ nìkan kan tá sọ pé ọmọlúàbí nì tí ó wọ agbádá tí ò ní dé fìlà? Ṣẹ́ṣẹ́ṣẹ́. Àwọn ọlọ́pọlọ láwùjọ àwọn abiyì ṣé wọ́n lè wọ bùbá àti ṣòkòtò láìdé fìlà? Ìmọ̀ ṣerú ẹ̀ láìdé fìlà ara makharimul muru'a. Ẹn tí wọ́n bá lórí makharimul muru'a kìí ṣe síkọ̀ ara ṣurutu àdáàlà tí àwọn àfáà dá kọ nìyàn. Ìwọ máa wúra rẹ ní ṣe síkọ̀ ní àwẹ̀ ìṣẹ́sí. Ìwọ náà dáadáa fọ́ra. Mo mú ọ̀rọ̀ ìwá torí pé a kìí sábà sọ. Èyàn rìn títì ní ìsìn ó ń já ìrèké sẹ́nu, ó sì rìn lọ títì. Ó náà tó bá ti dé bẹ̀rẹ̀ sọ pé síkọ̀ lòun àwa síkọ̀t. Bá kó máa sọ pé síkọ̀ lòun náà ara tọ́ kí ẹ tún sí. Olúwa dẹ́dà sí sọ pé fàlá tó zẹ́kú kò lẹ́tọ̀. Irú àwọn kan báyìí pọ̀ tí àwọn shabab tí wọ́n máa ṣe. Wọ́n máa lọ síbẹ̀. Tí èèyàn bá wá lọ́rẹ̀ẹ́ tó ṣe wípé àwọn ẹni iyì àti ẹ̀yẹ àti àpọ́nlé ni wọ́n níbi bó ṣe rí àwọn kankan wà tó náà ní ṣe. Yá àkìí ṣe báhùn, àkìí sọ̀rọ̀ báhùn, àkìí múra báhùn, àkìí ìkánú àwọn àìmà nìkanú àwọn àìmà al-jarh wa ta'dil pàdé. Wọ́n ń bí léèrè pé lima lam tarwi an fulan, ó ní wajadtuhu kathira al-kalam. Ẹjọ́ ẹ̀pọ̀ ní ìgbà hadith lẹ́nu ẹjọ́ ẹni ẹ̀ tó pẹ̀lú. Kí ló sì fà á ní pé lọ́dọ̀ àwọn ní àdá tí ẹ̀ bá ti ń rojọ́ púpọ̀ mistake ẹ̀ náà mọ̀. Man kasura kalamuhu kasura khata'uhu. Tí ọ̀rọ̀ èèyàn bá ti pọ̀ akhta'u ẹ̀ náà mọ̀. Láàrin àwọn àfáàdà àwọn tí musannafat wọn pọ̀ akhta'u wọn pọ̀ bí Suyuti rahimahullah Jalaluddin. Nítorí náà Ànábì sallallahu alaihi wa sallam kò ṣeé ṣe ká wá sọ wípé àwọn ọ̀rẹ́ tọ́lọ́wọ́n bá yàn tí pé kó máa bá rìn wọ́n iṣẹ́ ẹ̀dá. Bí tí mo fẹ́ lọ́mbẹ̀ ń pé ara makharimul muru'a ní tá bá bọ́ tó jẹ́ pé ọ̀rẹ́ rẹ̀ àwọn yahoo ó yẹ sẹ́yàn dáadáa nù. Bóòdà, ikhwa, bóòdà
ìdájọ́ tá gbélé ọ lórí ní pé èrè sí yàn dáadáa bó o dáa ní tí a fàṣàlà bí òun gangan dáa a sọ pé kò bá mu tó fún a ní ṣe ìtìláàkù síkọ̀ àti wà sọ pé síkọ̀ àti sọ pé sọ́ọ̀lì àti sọ pé siddiq àti sọ pé shahid àti sọ pé kátó wá sọ pé nabiyun alayhi salatu wassalam ànábì ọlọ́run kan ní wà á máa bá àwọn èèyàn rìn tó kù díẹ̀ káàtó fún nínú ìròrí àti ìgbàgbọ́ ẹ rí pé ó bu ṣáànà ànábì ó bùkù ó sì jẹ́ pé sallallahu alayhi wa sallam ìmá bu ẹnu àtẹ́ lu àwọn sahaba radiyallahu anhum àkọ́kọ́ ni pé tọ́ánù sahaba wala yajuzu dhalik ìmá bu ẹnu àtẹ́ lu àwọn sahaba ìbu ẹnu àtẹ́ lu sahaba kò lẹ́tọ̀ọ́ ṣáwọn tó náà bá ń sọ pé radiyallahu anhum wa radu anhu náà ni wọ́n bu àtẹ́ lu ó ní fa'alima ma fi qulubi fa'anzala sakinata alayhi ó ní mo mọ̀ lọ́kàn àwọn amúmọ̀ tí wọ́n dì sọ́kàn àwọn sàhábà wọn kìí ṣe mùnáfìkì ara nǹkan tá fà yọ nínú àyà yẹn ibáwọn èèyàn wá ń sọ fún ànábì sallallahu alayhi wa sallam ó ní idha ja'aka al-munafiquna qalu nashhadu innaka la rasulullah wallahu ya'lamu innaka la rasuluhu wallahu yashhadu innal munafiqina lakadhibun wọ́n sọ fún ànábì sallallahu alayhi wa sallam tó bá ṣe nọ́mbà 2 lẹ́pẹ̀ẹ́
Umar radiyallahu anhu, al-Imam Tirmidhi gba hadithi wa nínú Sunan wa bẹ́ẹ̀ ni al-Imam Abu Dawud. Àwọn afáàní wal hadithi sanaduhu hasan. Sanadu hadithi hasan. Umar ibn Khattab gangan fún rẹ̀ nípa ìwà radiyallahu anhu. Abu Hafs kúníyà. Wọ́n láwọn ẹranko bí náà tó wọ́n ń pè lórúkọ bí wọ́n lárúbá náà ní ṣe sí tó tàbá pátá sọ pé Abu Hafs èyí tí wọ́n ń sọ ní pé Asadun, Abu Hafs Asad, Abu Hafs tí wọ́n ń pè Umar ó bímọ tó ń jẹ́ Hafsatu tó jẹ́ ìyàwó Ànábì gbọ́n pa ni wọ́n fi ń pè Umar rọ̀tọ̀ láwọn àfá ilẹ̀ Yorùbá ń ní bàbá Hafsa wòye sọ. Hafsa yàtọ̀ sí Hafsi inú kúníyà Umar ibn al-Khattab. Ìyá wa Ummuna Hafsatu radiyallahu anha. Fẹ́jẹ́ ìyàwó Ànábì sallallahu alaihi wasallam. Ìyẹn náà máa ń kọ́bà tún ní fi Umar. Ó jẹ́ wípé Ànábì sallallahu alaihi wasallam fẹ́ ọmọ rẹ̀ lóbìnrin. Ànábì ló wá Hafsa. Ànábì pẹ̀lú sí Hafsa ni. Radiyallahu anhu. Umar lọ bá Usman pé Hafsa ni wá fẹ́. Ẹnu mi rò pé ẹ̀nà ń sọ pé káwọn èèyàn wá fẹ́ ọmọ yín tá ní mí fi jọ. Tá ní mí fi jọ. Kéèyàn rẹ̀ nìkan pé Ànábì sallallahu alaihi wa sallam ó ní salasatun jiddun fiha jiddun wa haslun fiha jiddun. Nǹkan mẹ́ta ni jiddun fiha jiddun tá a bá serious nígbà tá ń sọ kí ni ìdájọ́ ẹ̀ jiddun seriousness yẹn náà wa haslun fiha nígbàtá ń ṣeré lásọ jíndùn ni o. So gbogbo nígbà míì àwọn ẹ̀kọ́ ẹmọ ẹni wọ́n gbọ́ wọn káàkiri, particularly our younger brothers who just got married and our daughters wọ́n mọ̀ gbọ́ mọ̀ káàkiri my daughter. Tí brother kan bá sọ pé fẹ́ fún mi tó bá ní mo ti fẹ́ fún ẹ ó ti di ìyàwó ẹ̀ nìyẹn o, ó kéré òsì mẹ́ o. Kò sí ọjọ́ orí fún nikah nínú Islam fọ́kùnrin àtobìnrin. Èèyàn lè fẹ́ ọmọ ọ̀dọ́ lóbìnrin nínú Islam. Èèyàn lè fẹ́ ìyàwó fún ọmọ èèyàn ọkùnrin ọmọ òòjọ́. Abdullahi ibn Umar ṣe bẹ́ẹ̀. Ó fẹ́ ìyàwó fún ọmọ rẹ̀ ọkùnrin ọmọ òòjọ́. Sọ́tá isnaduhu sahih. Ó wà ní Rawal Galil. Isnaduhu sahih. Bẹ́ẹ̀ ni èèyàn lè fẹ́ ọmọ obìnrin, so kò sí ọjọ́ orí nínú nìká nínú Islam. Ibi tá ń lọ ni wípé Umar ibn al-Khattab radiyallahu anhu. Ànábì sallallahu alaihi wa sallam ló fẹ́ Hafsa. Kó tó nìyẹn, Umar tí ń gbé Hafsa lọ sọ̀rọ̀ ẹ̀ fún Usman ṣó bá ń fẹ́ ọmọ mi Hafsa radiyallahu. Ìyẹn ò sọ̀rọ̀ kankan tiẹ̀. Bàbá dákẹ́ jẹ́jẹ́ radiyallahu anhu. Ó ní Usman jẹ́. Bàbá dákẹ́ jẹ́jẹ́ radiyallahu anhu. Usman ò sọ̀rọ̀ kankan. Ṣùgbọ́n kò tẹ́ Umar lọ́rùn ẹ sì mú ohun tí ẹ radiyallahu anhu. Àti ẹ̀fọ́mọ́ lẹ́lẹ́ ìkọ̀dá wa ló. Ó bínú ẹ̀ sí o. Ó lọ gbé bá Abubakar Siddiq. Ọ̀gá rẹ̀. A gbọ́ níbi tí Umar ti sọ pé ọ̀gá mi ni Abubakar
mi gbìyànjú kí n ṣáájú ẹ̀ níbi dáadáa kan rí àfikún ṣáájú mi. Àṣà àwọn mawakif tí Umar gbìyànjú láti ṣáájú Abubakar tó bá Abubakar níwájú. Radiyallahu anhu. Kó tó wá gbọ́ ọ̀rọ̀ náà lẹ́nu Ànábì sallallahu alaihi wa sallam pé àwọn fẹ́fẹ́ Hafsa. Ìta bá lọ ní wípé Umar kìí ṣe Abu Hafsa. Abu Hafsin ni Umar radiyallahu anhu. Ìtumọ̀ Abu Hafsin ṣì ní Al-Asad, kìnìún. Ó wá jẹ́ kìnìún àárín wọn àbí kìí ṣe radiyallahu anhu. Jẹ́ kìnìún àárín sàábé ní Umar àbí kìí ṣe. La fi pè ní Faruq. Abdullah ibn Mas'ud ó ní ma zilna a'izzatan mundu aslama Umaru radiyallahu anhu. Ma zilna a'izza. Láti jọ́ tí Umaru ti di Mùsùlùmí báyìí, láti dológe ní Mákà àwa Mùsùlùmí. Torí pé wọ́n bí ẹni kankan dáa kó wá sọ pé bóhun ti wá ti jẹ́ lẹ́yìn ìgbà tí Umaru ti dọmọ lẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam. Ma zilna a'izzatan mundu aslama Umar. Láti jọ́ tí Umar ti di Mùsùlùmí báyìí kò sẹ́ni kankan tó lè ṣoge sí wa. Àwọn náà doge nínú ìlú, à ń gbé sáni tẹ́lẹ̀. Ṣùgbọ́n gbà tí Umar ti di Mùsùlùmí, ta ni ó challenge wa? Abu Hafs ń bẹ́ẹ̀ radiyallahu anhu. Umar radiyallahu anhu. Ìyẹn náà pẹ̀lú àdúrà Ànábì ni ó sallallahu alaihi wasallam. Ìyàwó Aisha radiyallahu anha. Ó lá Ànábì sallallahu alaihi wasallam ara àdúrà rẹ̀ kí Umar tó di Mùsùlùmí. Ó ní pé ó máa ń sọ wípé Allahumma a'izzal Islam bi Umar ibn al-Khattab. Allahumma a'izzal Islam bi Umar ibn al-Khattab. Ìrò Olúwa bá dẹ́dà pọ́n ẹ̀sìn rẹ̀ lé, pọ́n wa lé, gbógo fún wa lo Umar. Ikhwa, àǹfààní ń bẹ nínú ọ̀rọ̀ ètò pọ̀. Àwọn èèyàn máa ń wà tó ṣe pé Ọlọ́run ọba máa ń fi wọ́n ṣe àìzá ní pàngèrè ẹ̀sìn. Táà sọ pé lágbájá wà ń bẹ. Àwọn èèyàn máa bẹ́ẹ̀ especially university wọ́n ní professor kìíní kan wà ń bẹ. Nígbà tó wà university professor Rahman káwọn vice chancellor bá fẹ́ rẹ̀ wọ́n ní prof wà ń bẹ. Wọ́n ti fẹ́ wálé wà ní masjid rí tí wọ́n bá yẹn wà ń bẹ. Àwọn tán rán wá sì padà. Wá sì padà. Nígbà tí àwọn sisters kẹrọ bojú táwọn kan lé wọn lọ, bàbá yẹn tẹ̀lé wọn dé bí pé wọ́n ju àwọn náà sẹ́yìn káńtà. Ó ní mo gbà bẹ́ẹ̀ tó bá ṣe pé nítorí ìtẹ̀sìn Ọlọ́run. Hafizahullah, Professor Rahman. So àwọn èèyàn mọ́ gbà bẹ́ẹ̀ tó ṣe pé tí wọ́n bá wà láàrin wa ìkẹ́ ìgẹ̀ àpọ́nlé ni fún wa, ẹ má jẹ́ ká sọ wọ́n nù. Ẹ̀yin shabab ẹ̀ tí ìmọ̀ nǹkankan ló jẹ́ kẹ́ rò pé gbogbo èèyàn lẹ́lẹ́ jarraha. Tí pé ọmọ èké ń ṣe yín ni. Your minds are still inside the box. Your minds, your brain are inside the box. Kì í ṣe gbogbo èèyàn lẹ́lẹ́ jarraha. Ẹ jẹ́ sọ̀rọ̀ kanis. Ẹ lọ wá ní o, máa sọ bí tó wà. Sheikh Ubaid ibn Abdullah al-Jabiri ló sọ. Ó ní síyásà dáwà wà. Pé tá bá ṣe nǹkan báyìí kò dá o. Tá bá ṣe nǹkan, àwọn bàbá yìí, àwọn bàbá àgbàlagbà ni wọ́n. Ẹ má jẹ́ àwọ̀. Wọ́n ti kọ́kọ́ dààmú káwọ̀ tó dé o. Ẹ̀rù yẹn ni. Sálàfí tó ṣe rò pé bẹ́ẹ̀ ló ṣe é sí. Àwọn kan lọ́lọ́run fi wú gbòǹgbò ìdí nǹkan yẹn tó fi rọrùn. Títì yẹn wá dùn rìn ní ìsìn. Ẹ wá lé àwọn yẹn kó bẹ̀. Tí wọ́n bá lálébù, ìmọ̀ ká ṣe sùúrù àlébù àbí ká súnmọ́ wọn láti yí wọn padà. Ṣùgbọ́n ká sọ pé a lé wọn kó bẹ̀ yẹn àìgbọ́n tó ní o. Àìgbọ́n. Tọ́lọ́pàá bá mú ọ ní ìsìn ta ló pè kó wá bèèlè ẹ. Dámi lóhùn. Ó mọ̀ wá aláàrùn ẹ̀jẹ̀bà wá prof. Ẹ̀jẹ̀bà wá prof. Àbíyàn ní sọ bẹ́ẹ̀. Ẹ̀bà wá Professor Aláró lọ. Àwọn àgbàlagbà ìdí nǹkan yẹn nìyẹn. Tó bá ṣe kú ló wà ní ẹ̀bà wá ṣe Najimudeen lọ.
tọ́lọ́pàá bá ti rí wọn báyìí ara wọn ó balẹ̀. Mo ti rí ni o, ọlọ́pàá mú brọ́dà kan mọ́ wà ń bẹ̀, wọ́n ní àáfàá yẹn kidnap ìyàwó ẹ̀ ni. Àwọn kan competition pé àáfàá kidnap ìyàwó, ọlọ́pàá ó ṣàpè wá sí station. Sheikh Najimuddin wá tẹ̀lé wọn lọ bẹ̀. Nígbà tí area commander, kì í ṣe DPO, area commander rí bàbá yẹn, ó dìde kúrò lórí àga. Òun ló fi wọ́n sórí àga ńgbà tí wọ́n jókòó. Ó wá ní ká lọ kọ ẹni tó competition yẹn wá. Kádẹ̀ tó mú wá sọ́fíìsì kọ́kọ́kọ́ jù sínú gadroom. Ṣáwọn bàbá eléyìí ló sọ pé wọ́n kidnap? Ó ní ṣáwọn bàbá eléyìí ló kidnap? Ṣáwọn ẹrú àwọn eléyìí ló ń pè pé wọ́n kidnap ọmọ òun? Ẹ kọ́kọ́ jù òun ga sínú gadroom náà. Tẹ́ bá ti lé àwọn yẹn kó nínú dáwà yín, tẹ́ bá ti sọ pé níbo lẹ́gbẹ̀gbà, bẹ́ẹ̀ ni Umar ṣe jẹ́ sí ẹ̀sìn Ọlọ́run. Ibn Mas'ud ní radiyallahu anhu, ma zilna a'izzatan mundu aslama Umar. Islam Umar yẹn gangan ala da'watin minan nabiyyi sallallahu alayhi wa sallam ni wípé Allahumma a'izzal islama bi Umar ibn al-Khattab radiyallahu anhu. Umar wá lọ bẹ́ẹ̀ títí tí Ànábì fi fẹ́ ọmọ ẹ̀ Hafsa radiyallahu anha, ọ̀rẹ́ tímọ́tímọ́ ní sí ìyá wa Aisha radiyallahu anha. Ọ̀rọ̀ wà láàrin àwọn méjèèjì tó pọ̀ gan o. Àwọn àfáà ní wíńdò yàrá wọn ló dojúkọra wọn pé ọ̀rọ̀ nínú ilé Ànábì ojú wíńdò wọn ti máa sọ Hafsa àti Aisha. Ṣùgbọ́n ìyá wa Hafsa ojú ìyá wa Aisha wọ́n jù wọn lọ. Umar ní amarana Rasulullahi sallallahu alayhi wa sallam an natasaddaqa. Níjọ́ kan Ànábì sallallahu alayhi wa sallam pa wá láṣẹ pé wá ṣe sàdákà, pé wọ́n fẹ́ lọ jihad, àbáwọn kan ní bùkátà haja muliha, ẹ lọ dáwó wá. Fawafaqa dhalika malan indi. Ọ̀rọ̀ tí Ànábì sọ yìí ó ṣe déédéé àsìkò kan tí owó kan bọ́ sí wa lọ́wọ́. Gbogbo wa ni owó kan máa ń bọ́ sí wa lọ́wọ́ ní àsìkò kan. Kódà lecturers gan àwọn náà owó kan máa ń bọ́ sí wọn lọ́wọ́ lásìkò kan. Owó kan kọ̀ sáàdé gẹ̀ẹ́mí. Nígbà míì èyí wà máa wo àkáǹtì yẹn báyìí. Bí ká sọ pé if I catch you. So owó kan a máa dé, ó wá dé bẹ́ẹ̀ fún Umar radiyallahu anhu. Abu Hafs ó ní fawafaqa dhalika malan indi fakult. Mo wá sọ pé lónìí o, al-yawma asbiqu Abi Bakr, al-yawma asbiqu Abu Bakr in sabaqtuhu yawman. Tí ń bà tiẹ̀ kọjá níjọ́ kan, òní ni ó jẹ́. Asbiqu Abubakar al-yawm. Lónìí ni wọ́n kọjá, máa ṣe ju Abubakar lọ lónìí. Tí ń bà tí ẹ̀rí ṣe lẹ́ẹ̀kan. Ó ní faji'tu bi nisfi mali. Mo bá kó ìdajì gbogbo owó tí mo ní òun. Bá kó ìdajì ẹ̀wà. Radiyallahu anhu faqala Rasulullahi sallallahu alaihi wasallam. Ìdíṣẹ́ Ọlọ́run bá tí ìkẹ́ àti Ọlọ́run bá ń bẹ fún bá sọ pé ma abqaita li ahlik, kí ló ṣẹ́kù fún ara alé? Qultu mithlahu, mo sọ pé irú ẹ̀ náà ni, ìyẹn ni pé ìdajì tí mo ní pẹ̀lú ọgọ́rọ̀ ń bẹ lé tàtún máa rí náà tá máa rí lò. Qala Umar ní radiyallahu anhu wa ata Abu Bakrin bi kulli ma indahu. Èmi tí mo ti lórí pé lónìí owó tí màá mú wá yóò ju Abu Bakri lọ. Fa'ata Abu Bakrin bi kulli ma indahu. Gbogbo tó wà lọ́wọ́ Abu Bakri ló kó wá. Ẹ jẹ́ ká wo fíkù kan níbí o nípa ìmáṣe sàdákà àti àlù mutasaddiq. Mo ní 100 naira lọ́wọ́, mo kó gbogbo 100 naira sílẹ̀. Mo ní náà ó ju ẹni tó ní 1000 tó dá sí méjì lọ. Ẹni tó ní 1000 tó dá sí méjì, kí ló kó wá yẹn?
500. Èmi tí mo ní 100 naira, mo kó gbogbo 100 naira mi sílẹ̀. Ta ló náwó jù? Ta ló náwó sójú ọ̀nà Ọlọ́run bá jù? Torí pé kí ni àníyàn tó ti 100 naira yẹn ó súnmọ́ kó ju àníyàn tó ti 500. Torí pé ní 500 pé 500 míì tún lè. Ṣùgbọ́n ní 100 kò ní nǹkan kan tó kù lé fún ju hasbunallahu wa ni'mal wakeel. Ta ló wá náwó jù náà méjèèjì? Ẹn tó ná 100 pọ̀ mọ́ hasbunallahu ni àbí ẹn tó ná 500 pẹ̀lú pé ó kù 500 kan nílé. Ẹ jẹ́ ká gbọ́ yé náà 100 naira plus hasbunallahu wa ni'mal wakeel. So Umar ni radiyallahu anhu faqala lahu Rasulullah sallallahu alaihi wa sallam ma abqaita li ahlik. Ìwọ Abubakar kí ló fílẹ̀ lé fún àwọn ará ilé? Qala abqaitu lahumullaha wa rasulahu. Mo ṣe Olúwa dẹ́dà kù fún wọn. Ọlọ́run máa bọ́ wọn. Ọlọ́run máa bọ́ wọn wa rasulahu. Mo ṣe àdúà Ànábì kù. Ànábì ò kù ṣe àdúà fún. Nítorí pé ó ti sọ fún wọn pé khudh min amwalihim sadaqatan ó ní rasulahu. Àdúà Ànábì ó bá wọn. Wa salli alayha. Abqaitu lahumullaha wa rasulahu. Ètí Olúwa bá dẹ́dà ó mú wá lẹ́yìn ìsìn. Àìkú mọ̀ lọ́pọ̀lọpọ̀ àsìkò. Níbi táàràn kan. Èé táàràn kan pọ̀ ń ju táà ná ojú sálárì wa táàràn kan lọ. Faqala Umar radiyallahu anhu wallahi la usabiquka ila shay'in abada. Wallahi la usabiquka ila shay'in abada. Abubakar, ṣé màá ti ẹ̀ lè ṣáájú rẹ̀ ṣe nǹkan báyìí bí? Ṣé màá ti ẹ̀ ṣe nǹkan kankan tó ju ti ẹ lọ bí? Lónìí tí mo tún rò wípé tèmi ò ju ti ẹ lọ lónìí. Ó tún jù mí lọ Abubakar sí. Ẹmú yẹn ní méní. Ẹlẹ́ẹ̀kejì Imam Ahmad ibn Hanbal àti al-Imam ibn Hibban. Imam Ahmad nínú Musnad, Ibn Hibban nínú Sahih bi isnadin hasan. Anna Umar ibn al-Khattab qala kana Rasulullah Umar náà ló gbà wá radiyallahu anhu. Ó ní kana Rasulullah sallallahu alayhi wa alihi wa sallama la yazalu yasmaru inda Abi Bakrin al-laylata fil amri min amri al-muslimin. Ànábì sallallahu alayhi wa sallam la yazalu yasmaru. Ànábì máa ń wá lálálẹ́ jókòó ti Abubakar. Asamuru hadithul layl atahaddusu ma'al ashabi fil layl. Kí n wá sọ́dọ̀ Dr. Sheikh lálẹ́. Báwo la ṣe fẹ́ ṣe báyìí? A ní karatu báyìí ní báyìí, bó ní ká ṣe gbégbà. Kí wọ́n ní báyìí ní ká ṣe gbégbà. Ẹ jẹ́ ká ṣe báyìí. Ẹ jẹ́ ká ṣe. Alẹ́ ló máa ń sábà jẹ́ fún Ànábì àti Abubakar sí. Eléyìí manqabatun ní min manaqibi Abubakar Siddiq. Kéf Ànábì sallallahu alayhi wa sallam. Òun àti ẹ̀ ni wọ́n jọ ń jíròrò bó làlú mọ́ ó ṣe sún síwájú. Abu Khadija kí la máa ṣe lọ́la o? Ibo lágbègbà ọ? Ṣé ká pé lágbájá sí? Ṣé ká pé tàmàdò sí? Bó láṣe wá rówó báyìí? Ẹgbẹ́ wọn ni máa fò lágbájá. Ẹ̀mí gan náà gbogbo orú ọ̀rọ̀ báyìí lálálẹ́ Ànábì wà jókòó Abubakar sọ. Ta Abubakar níbẹ̀ ń ta ni olùdámọ̀ràn fún Ànábì sallallahu alaihi wasallam. Tẹ́ bá ti wá ń bú Abubakar ìtàlẹ̀ ń bú sallallahu alaihi wa sallam. Ó ní la yazalu yasmaru inda Umaru ló ń sọ radiyallahu anhu. Ó ṣe sọ pé a máa sọ̀rọ̀ Umaru níwájú ilé Abubakar. Ilé fáídà wà ń bẹ̀rẹ̀. Gbà fún ẹni tó bá jù ọ lọ. Kódà bọ́jọ́ orí yín súnmọ́ gbà fún lágbájá yìí.
ojú ara gbígbà fún Abubakar ní àárín lọ́dọ̀ Umar tó bá jẹ́ òní ni ẹlòmí yóò mọ wá nǹkan kan tí ó sọ lábẹ́lẹ̀ gbogbo ọ̀rọ̀ ìpátá bí ká sọ pé Abubakar ju Umar lọ Abubakar ju Umar lọ níbi dáadáa Abubakar ju Umar lọ níbi dáadáa ta ló wá sọ fún wa Umar gangan fún rẹ̀ Ọlọ́run kó ràn wá lọ́wọ́ Umar ní wa innahu samara indahu dhata laylatin wa ana ma'ahu ní alẹ́ ọjọ́ kan Ànábì sallallahu alaihi wasallam wá bá Abubakar nílé wa ana ma'ahu èmi náà wà pẹ̀lú wọn níjọ́ náà fa kharaja rasulullahi sallallahu alaihi wa sallam wa kharajna ma'ahu Ànábì jáde àtẹ̀lé alayhi salatu wassalam fa idha rajulun qa'imun yusalli fil masjid labanguru ọkùnrin kan tó ń kírun nínú mọ́sáàsì lórí ìdúró lóru lálẹ́ ẹnìkan sáàgbúrò pé ẹnìkan kírun lọ́wọ́ faqama rasulullahi sallallahu alaihi wa sallam yastami'u qira'atahu Ànábì bá bẹ̀rẹ̀ sí tẹ́tí gbọ́ ẹ̀ka Qur'an ẹni tó ń kírun lóru pé yóò dùn gan torí pé lóru ohun yẹn ó máa lọ gẹ́ẹ̀rẹ́ lásìkò tí wọ́n tí ò sáriwo gan kọ́ ó tún wá jẹ́ pé lálẹ́ ni radiyallahu anhu falamma kidna an na'rifahu nígbà táwọn fẹ́ máa gbìyànjú ká lọ wò pé ta lẹ́ni tó wà ní mọ́sáàsì tó ń kírun kọ́ Rasulullahi sallallahu alaihi wa sallam òjíṣẹ́ Ọlọ́run bá alayhi salatu wa salam wa sọ fún wa wípé man sarrahu an yaqra al-Qur'ana ratban kama unzila man sarrahu an yaqra al-Qur'an ratban kama unzila ẹnikẹ́ni sarrahu tí ó bá dùn mọ́ an yaqra al-Qur'an pé kó máa ka Qur'an ratban ní fresh kama unzila gẹ́gẹ́ bó ṣe sọ̀kalẹ̀ falyaqra ala qira'ati ibni ummi abd lọ tẹ̀lé bí ibnu ummi abdin bó ṣe máa ń ka Qur'an ìyẹn ni pé ibnu ummi abd ni ẹn tó ń ka Qur'an Ànábì ti mọ̀ pé ibnu Mas'ud ló ń ka Qur'an Abu Abdurrahman al-Khuzali Abdullah ibn Mas'ud Ànábì sallallahu alaihi wa sallam pé ní kí ni o ibnu ummi abdin ọmọ ìyá ẹrú ummu abd ìyá ẹrú kan ó lọ mẹ́ faman sarrahu an yaqra al-Qur'an ẹnikẹ́ni tó bá ṣe pé yóò dùn mọ́ kó ka Qur'an bó ṣe sọ̀kalẹ̀ gangan rotban fresh láì tí ìsìnkú ẹnìkan tó ń bù nǹkan lù bákan ní tún ní falyaqra'hu ala qira'ati ibn ummi abd kó lọ kà bí Abdullah ibn Mas'ud bó ṣe ń ka Qur'an qala Umar bá sọ wípé summa jalasa ar-rajulu yad'u ẹntà gbọ́ tó ń ka Qur'an ló bá jókòó ló bá bẹ̀rẹ̀ sí ṣàdúwà fajala rasulullahi sallallahu alaihi wa sallam yaqulu lahu Ànábì bá ń sọ fún ẹn tó ń ṣàdúwà yẹn ibn Mas'ud kó ó ní sal tu'ta máa béèrè wọ́n máa fún ọ ní tó béèrè sallallahu alaihi wa sallam faqala fima sa'ala ara tí ibn Mas'ud béèrè ní alẹ́ ẹjọ́ náà ò ní pé Allahumma inni as'aluka imanan la yartad olóba dẹ́dà mo tọrọ lọ́wọ́ rẹ̀ kí ni mo ń tọrọ kí ni mo béèrè imanan la yartad ìgbàgbọ́ tí mi ní kó mọ̀ lẹ́yìn ẹ̀ ṣe mí ní mùsùlùmí tí kèfèrí ò ní gbẹ̀yìn ìgbàgbọ́ mi wa na'iman la yanfad àti ìkẹ́ àti ìgẹ̀ tí mi ní ìtálíkà lẹ́yìn ẹ̀ kẹ́mi gẹ̀mí lẹ́yìn tí ò ní sọ ìkẹ́ àti ìgẹ̀ inú lẹ́yìn ìgbà tó ti kọ́kọ́ kẹ́mi gẹ̀mí wa murafaqata nabiyyika Muhammadin murafaqatu nabi sallallahu alaihi wasallam ìmá wà pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam fi kẹ́mi fi àlà jannatil khuld ní ààyè tó gajù nínú àlìjánà
ilé wọ̀ má jáde mọ́ sallallahu alaihi wasallam jẹ́ wà pẹ̀lú Ànábì inú àlìjánná níbi tó ga jùlọ nínú ẹ̀. Qala Umar sọ pé faqultu mo bá bẹ̀rẹ̀ sí sọ fúnra mi wípé wallahi la'agduwanna ilayhi la'ubashirannahu la'agduwanna ilayhi ilẹ̀ mọ́ báyìí mú lọ bá sàbẹ̀ máa lọ sọ tánàbí sọ lẹ́yìn rẹ̀ máa lọ sọ fún ta ló fẹ́ lọ sọ fún Abdullahi ibn Mas'ud. Ikhwa fáídà wa ń bí ọ̀pọ̀lọpọ̀ wa àgbọ̀ tí wọ́n sọ̀rọ̀ ẹnìkan láàrin wa dáadáa a ní fẹ́ sọ fún afá ṣé o mọ̀ nǹkan tí Sheikh Abu Khadija tí wọ́n sọ ń parí lánàá wọ́n láìkẹ́ gan a kì í fẹ́ ṣe bẹ́ẹ̀ kọjá ẹ wo Abubakar àti Umar àgbọ̀ Umar ní mo ti ń rò máa jí dọ́dọ̀ rẹ̀ láàárọ̀ kùtù falau bashirannahu kí n lè bá fún ní ìró ìdùnnú fagadawtu ilayhi li ubashirahu fawajadtu Aba Bakrin qad sabaqani ilayhi fabashshara. Mo bá jí délé Ibn Mas'ud pé kí n lọ fún nírò tánàbí sallallahu alaihi wasallam. Fawajadtu Aba Bakrin, mo bá pàdé Abu Bakr bẹ́ òun ò sọ tí ẹ̀wọ̀n qad sabaqani ilayhi fabashshara, ó ti ṣáájú mi dọ́dọ̀ Ibn Mas'ud láti lọ gbé ìró ìdùnnú kò létí ní wala wallahi mo fi Olúwa dẹ́dà mo fi búra ma sabaqtuhu ila khairin qattu illa sabaqani ilayhi ma sabaqtuhu mi gbìyànjú àti kọjẹ́ mi sáré kí n ṣáájú ẹ̀ níbi dáadáa kan illa sabaqani ilayhi àfi pé kí n tó débi dáadáa yẹn Abubakar ti débẹ̀ bí mo ṣe gbà lérò pé láàárọ̀ kùtù inshallah èmi ni màá kọ́kọ́ débẹ̀ nígbà tí mo débẹ̀ nǹkan mo bá Abubakar. Ẹ jẹ́ ká kà ní méjì ohun gangan lọ́dọ̀ Imam Ahmad Umar ibn al-Khattab radiyallahu anhu hadith yìí Zubair ibn Awwam ló gbà wá lọ́dọ̀ Umar. Hadith yìí wà lọ́dọ̀ al-Imam Ahmad nínú Musnad. Ó ní Umar sọ wípé radiyallahu anhu inna Umar ibn al-Khattab ذكر أبا بكر وهو على المنبر فقال زبير بن الأوام صويبي أن عمر ذكر أبا بكر الصديق وهو على المنبر. عمر والو المنبر انصر أبو بكر الصديق رضي الله عنه. عمر واني إن أبا بكر كان سابقا مبرزا. أبو بكر تري كان ما كي سابقا aṣáájú ni mubarizan ó yanjú kò sí kò sẹ́n tí ó wò wípé ṣáàbùbákìrì ṣáájú wa ó ṣáájú wa ò tẹ̀gẹ̀kọ́ ó clear pé Abubakiri jù wá lọ radiyallahu anhu. Ìbá rántí pé ń jò ní tàn sọ̀rọ̀ Abubakiri ní Siddiq pé Umar Abubakiri bí léèrè Abubakiri tọrọ lọ́wọ́ Umar radiyallahu anhu pé foríjì mi lẹ́ẹ̀mẹ́ta. Umar ò sọ̀rọ̀ sókè ṣùgbọ́n àpadà mọ̀ wípé gbogbo ẹ̀kọ́ kan tó sọ pé foríjì mi ló ti foríjì. Wọ́n wá fẹjọ́ ẹ̀sùn Ànábì sallallahu alaihi wasallam. Umar bá débẹ̀ pé òun náà jókòó ti Ànábì sì sún alayhi salatu wasalam fún Umar nítorí wípé ó ṣe nǹkan kankan tí ó tẹ́ Abubakar Siddiq lọ. So ọ̀nà wo ni Umar radiyallahu anhu ní ó ṣe ní gba Abubakar Siddiq ní ọ̀gá radiyallahu anhu ajma'in. Ẹ jẹ́ kí mú athar kan wá lábalábẹ́ kí ó bẹ̀rẹ̀ àsìkò. Al-Imam Muslim rahimahullah nínú sahih hadith yìí hadith Abu Hurairah radiyallahu anhu ó ní qala Rasulullahi sallallahu alayhi wa alihi wa sallam man asbaha minkum al-yawma sa'iman. Ta nínú gbogbo ìta wà bí man asbaha minkum al-yawma sa'iman, ta ló jí lónìí tó ṣe pé orí àwẹ̀ ló jí sí. Ìyẹn ni pé ta ló jí sí pé òun gbààwẹ̀ lónìí ní gbogbo wa. Qala Abu Bakrin ana. Ànábì ní èmi gbààwẹ̀ sallallahu alaihi wasallam wa radiyallahu anhu.
Abubakar Siddiq. Ànábì tún béèrè alayhi salatu salam, faman tabi'a minkumul yawma janazatan, ta ló ti tẹ̀lé òkú sínsìn kan, ta ló ti kópa nínú ètò ìsìnkú kan lónìí nínú yín? Qala Abubakar Siddiq ana. Ó dìpò ẹlẹ́ẹ̀kejì. Lẹ́lẹ́ẹ̀kẹta, Ànábì ní alayhi salatu salam, faman at'ama minkumul yawma miskina, ta ló ti bọ́ aláìní kan lónìí nínú yín? Kí ni ìbéèrè àkọ́kọ́? Man asbaha minkumul yawma sa'ima. Kí ni ìbéèrè ẹlẹ́ẹ̀kejì? Man tabi'a minkumul yawma janazata. Kí ni ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta? Man at'ama minkumul yawma miskina. Gbogbo ẹ̀ pátá lẹ́yọ kọ̀ọ̀kan ni Abubakar ní sọ pé kí ni o? Ana, 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 ana. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrin, Ànábì sallallahu alayhi wa sallam, ó ní man aada minkumul yawma maridan, ta ló ti lọ bẹ̀ ẹnìkan wò tí ara rẹ̀ ò yá, ẹnìkan ò lálàáfíà tí lọ bẹ̀ wò, ta ni nínú yín? Abubakar Siddiq sọ pé ana. Ní gbogbo ana yìí, níṣojú gbogbo èèyàn ni o. Kódà nínú ẹgbà wa kan wọ́n ní lẹ́yìn ìrun fajr ní ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀, ìrun àsùnbà. Man asbaha minkumul yawma sa'ima, ní kálukú dákẹ́ ẹ̀rùn, ta ló ń gbà wẹ́nu wà lẹ́nu? Àfi Abubakar Siddiq ana, èmi. Ànábì sallallahu alayhi wa sallam lẹ́yìn ìbéèrè ẹ̀kẹrin àti ana Abubakar, ó ní majtama'na fi imri'in illa dakhala al-janna, majtama'a fi imri'in illa dakhala al-janna. Àwọn nǹkan yóò ní pé sára ẹni kankan àfi kẹ́ni náà ṣe kìí ní ẹnà ẹgbà ọkọ̀ ní fi yawmin wahid. Àwọn nǹkan yóò ní pé sí èèyàn lára ní ọjọ́ kan. Asbaha sa'iman, tabi'a janazatan, at'ama miskinan, aada maridan. Ó nìkan lẹ́yìn ìrun àsùnbà, ó ti bọ́ ẹnìkan, ó ti lọ bẹ̀ ẹnìkan ò tára rẹ̀ ò yá, ó ti lọ bẹjú wo òkú kan bó bá wọn wẹ òkú bẹ̀ kílẹ̀ ò tó mọ́. Òun náà ni ana radiyallahu anhu. Abubakar Siddiq radiyallahu anhu, hadith Abu Hurairah, ó wà nínú Sahih Muslim. So a rí wípé Umar ibn al-Khattab ó gba Abubakar Siddiq lọ́gàá o radiyallahu anhum ajma'in. Ẹ jẹ́ kí n sọ nǹkan ẹyọ kan nípa Umar kí mẹ́nu ló bẹ́ bá a ṣe sọ níbẹ̀rẹ̀ kò ṣeé ṣe nígbàtá ń sọ̀rọ̀ Abubakar Siddiq bó ṣe jẹ́ Siddiq nìkan, in tó ní ṣe pẹ̀lú ìjẹ́ Siddiq Abubakar nìkan lánsọ. Hadith dáka ní àkà ń bẹ̀ nígbàtá ń sọ̀rọ̀ Abubakar. Ọ̀rọ̀ Abubakar kìí ṣe sọ́ọ̀tà bí pẹ́ ń sọ̀rọ̀ Ànábì, torí kò fẹ́ sí mashhad, kò fẹ́ sí nǹkan kankan tẹ́ sọ pa Ànábì sallallahu tí Abubakar ò ní kò mẹ́. Ta bá kó sínú ọ̀rọ̀ hijranis bá ń sọ̀rọ̀ Ànábì sallallahu láàmà dárúkọ Abubakar. Gbogbo ogun tánàbí jà pátá wọ́n jọ lọ, wọ́n jọ dé ní. Kò ogun kankan ò ṣẹlẹ̀ lẹ́yìn Abubakar Siddiq. Tó kọjá ká máa sọ pé Bádárì ni Abubakar, kọjá bẹ́ẹ̀. Ashabu shajara, hadith Jabir bin Abdullah al-Ansari, wọ́n ní gbogbo ẹn tí báyà ó Nabiyya sallallahu alayhi wa sallam tahta shajara, gbogbo wọn fi janna, kò sí kankan tí ó wọ̀ nánú wọn. Abubakar wà mẹ́. Àwọn oníbàdàn ní fa'alu ma shi'tum qad ghafartu lakum, Abubakar wà mẹ́. Ẹ̀sọ nǹkan náà tó jẹ́ nǹkan àpẹẹlẹ fún sàábé, Abubakar ò sí mẹ́. Ẹ̀sọ nǹkan náà tó jẹ́ nǹkan àpẹẹlẹ fún Ànábì sallallahu alaihi wasallam, kódà ìyà fún Ànábì ó wà mẹ́. Ebi wọ́n fún Ànábì lọ́rùn ìjọ kan alayhi salatu wassalam, kan tó máa polongo ẹ̀sìn, wọ́n so nǹkan mọ́ Ànábì lọ́rùn.
Abubakar Siddiq bá lọ síbẹ̀ ó bá ń bá wọn dùn ló ń sọ fún wọn pé ataqtuluna rajulan an yaqula rabbi Allah. Ṣé àyà Quran sọ̀kalẹ̀ bí báyìí àbí òsì? Ataqtuluna rajulan an yaqula rabbi, ẹ wà wá pa á bí nítorí pé ó sọ pé Olúwa bá dẹ́dà mi ni Allah. Ẹ wà wá pa á bí. Ṣárántí rajulun min qawmi Fir'aun, mu'minu qawmi Fir'aun. Ataqtuluna rajulan an yaqula rabbi Allah wa qad ja'akum bil bayyinati min rabbikum fa in yaku kadhiban fa alayhi kadhibuhu wa in yaku sadiqan yusibukum ba'd alladhi ya'idu. Irú ẹ̀ l'Abubakar sọ. Siddiq radiyallahu anhu. Ẹ ká sọ̀rọ̀ ilé nípa Umar. Ìfi ìdákẹ́ torí àsìkò. Umar ibn al-Khattab radiyallahu anhu. Annabi sallallahu alayhi wa sallam. Ó ní walladhi nafsi biyadihi. Mo fi Olúwa bá dẹ́dà tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra. Ma laqiyaka ash-shaytanu qattu. Ash-shaytan pẹ̀lú márífà. Èṣù Ìbílísì. Ma laqiyaka ash-shaytan qattu salikan fajjan illa salaka fajjan ghayra fajjik. Shaytan èṣù kò rí ọkọ̀ mọ́ gba ojú pọ̀nà fajju tariq wasi ni ọ̀nà kan tó fẹ̀ ní fajju. Tẹ́wọ́n rò pé àbọ́yọ̀ ọ̀nà yẹn kéré kò ní gba àwọn méjèèjì pàpà ọ̀nà tó fẹ̀. Èṣù orí olórí ọ̀nà kan rí tọ́nà náà fẹ́ kó mọ́ bọ̀ báyìí illa salaka fajjan ghayra fajjik. Àyàfi kó wá ọ̀nà mí yàtọ̀ sí ètí wọ́n wà yìí Umar. Ànábì sallallahu alaihi wa sallam ló sọ bẹ́ẹ̀ ń pa Umar. Ẹn tí èṣù rí sá pó ló jẹ́ rí. Nínú ẹgbà wá mi tí yà wá Aisha radiyallahu anha. Ànábì sallallahu alaihi wa sallam sọ pé inni la'anzuru ila shayatinil insi wal jinn qad farru min Umar. Inni la'anzuru ila shayatinil insi wal jinn qad farru min Umar. Mo ń wò báyìí àwọn èṣù láàrin èèyàn àti àlìjànú wọ́n ti ń sá fún Umar. Wọ́n mọ̀ mẹ́rẹ̀ ìyàwó Aisha ló gbà wá lórí Umar radiyallahu anhu. Hadisi wa ní Sunan Tirmidhi àti Sunan Nasa'i. Ọ̀rọ̀ àwọn èèyàn yìí ò ṣe é sọ tán, kò ṣe é sọ ká sọ tán, kò ṣe é ṣe. A máa sọ. Wọ́n wá ní kinní kan. Ìmá sọ̀rọ̀ wọ́n máa ń gbin ìgbàgbọ́ sí ọkàn yẹn. Eléyìí ni mo fẹ́ ká mójútó àti àwọn àìmà súnà a kìí ṣe, a sì máa ń ṣe tẹ́lẹ̀. Nígbàtí ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, tí ìpolongo súnà ṣẹ̀ṣẹ̀ múlẹ̀ bọ̀, a máa ń sábà sọ̀rọ̀ àwọn sàhábà. A lè ṣe program àfi ká sọ pé a gbọ́dọ̀ sọ̀rọ̀ kan náà sàhábà. Mo rántí dáadáa pé mo sọ̀rọ̀ Jundub ibn Junada inú IBC kan. IBC yẹn ni Dr. Lukman Abu Hikma Sheikh Lukman Idris làwọn ti sọ̀rọ̀ Audatul Hijab tàbá rántí kìsọ̀ Iléṣà IBC láti lọ ṣe IBC. Ó ti pẹ́ o. Either 98 or 99. 1998 ọ̀pọ̀lọpọ̀ wa yìí láti tó bí 50 years nígbà náà ní 1998. Kó nígbà náà ní 1998 program ńlá ni. So a lè ṣe program ká máa sọ̀rọ̀ ìkànnà sàhábà àbí kan nínú àwọn àìmà. Èmi rántí pé mo ti sọ̀rọ̀ Imam Ahmad ibn Hanbal ní ìyẹn náà bí 99 or 2000. Imam Ahmad àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ ká máa mú mọ́ ètò program wa. Kó má jẹ́ wípé ẹnìkan ṣe kíní kan wá fẹ́ láà. À ń dì ara ẹ̀sìn wa ni. À ń dìídì màmá sọ̀rọ̀ àwọn sàhábà radiyallahu anhu àti àwọn àìmà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ìsìn wọ́n kàn gbọ́ Ṣáfi'í. Wa ma adrakum man Ṣáfi'í. Kí ni ó jẹ́ ká mọ irú ẹni tí Muhammad ibn Idris Ṣáfi'í tó jẹ́? Bẹ́ẹ̀ ni tó bá ṣe pé Ahmad ibn Hanbal láàmú
àbí Imam Daril Hijra lámú ni, àbí Nu'man ibn Thabit rahimahullah Kufi lámú ni, èwo lámú táàmù, Abu Sufyan Thawri lámú ni, Abu Sufyan ibn Uyayna lámú ní tó bá kọ́ tí wọ́n yẹn a lè lọ sókè sí a tún lè sọ̀kalẹ̀ díẹ̀ sí àbí Bukhari sọ̀rọ̀ ẹ̀ bóyá àwọn ará Masjid Bukhari wọn kọ́kọ́ sọ̀rọ̀ Bukhari ní sísọ pé a fẹ́ sọ̀rọ̀ Bukhari. Masadir sí wa Ibn Hajar kafallahu bihi al-mu'minina al-qital ó gbogbo sí tẹ́ẹ̀mà wákàǹpá Bukhari ò ti kọ́lẹ̀ fún ẹ́kà máa kàí máa ṣàlàyé ó dáa púpọ̀ jù gbogbo wápá tó ní súnà ibikíbi táà bá wà ẹ jẹ́ ká mú mẹ́ẹ̀sì wa a lè sọ pé a wà lórí manhajus salaf láì mọ̀ salaf salafi kò mọ̀ salaf rẹ̀ kò dáa salafi kò wá máa salaf kódà a máa ń sọ̀rọ̀ àwọn ìyàwó ànábì sallallahu gbogbo bí ọ̀rọ̀ wa àti ẹjọ́ wa àti ìdààmú wa ṣe ń pọ̀ lórí àwọn obìnrin yẹn tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn ìyàwó ànábì ìyàwó Aisha radiyallahu anha Fatima gbogbo àwọn Salama kàkà táwọn ròyìn wọn táwọn sọ̀rọ̀ wọn yìí Ọlọ́run máa ń lò ní sábàbí ìtọ́sọ́nà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin bẹ́ẹ̀ náà ni tá a bá mú àwọn ọmọ kéékèèké tá a sọ̀rọ̀ àwọn àìmà lásìkò kéékèèké wọn a lè sọ ká mú àsìkò ká sì dìrásà àsìkò kéékèèké àwọn àìmà a rí ẹ̀kọ́ tó pọ̀ a rí kọ́ kò sì ní jẹ́ ká jọra wa lójú abala kejì ọ̀rọ̀ náà nìyẹn gbogbo bí tá bá ti ń júwe àwọn àìmà ìgbéraga ìsábà síbẹ̀ kò sí tó mayọmọya mi kò sí payọ Ọlọ́run bá tó ní kò sí tí a tó ní Ibn al-Qayyim rahimahullah ńgbà tó kú ọmọ Ibrahim 40 years náà fi ń ta tírà Ibn al-Qayyim ò tí ìtàátán kí ni 40 lédè Yorùbá 40 ọdún ọmọ àfà ńgbà tí bàbá ti kú tán àfà ló náà ṣùgbọ́n àfà tí a pọ̀ Ibn al-Qayyim rahimahullah pé ẹja tẹ̀lé ká fi powó sápò torí pé kanzu níta ìbọ́lọ̀ ọba sọ bẹ́ẹ̀ nù Qur'an inú Suratul Kahf kí ló sọ bẹ́ẹ̀ wa kana tahtahu kanzun lahum àwọn àìmà ní kutub àwọn tírà bàbá wọn bẹ́ẹ̀rì tírà ẹ̀ sílẹ̀ táwọn ọmọ mi bá dàbà wọ́n rí tí àkà kanzu ní tírà ọmọ Imam Ibn al-Jawzi ó náà ta tí àbàbá rẹ̀ ó fi pawó sápò tí ẹ̀ tara ìpáǹlé ni sí ọ̀dọ̀ Ibn al-Qayyim tara iyì ni àwọn èèyàn wá tírà wọn ò ní rí wọn ni àbàbá tí wá ní ó wà ní ẹjọ́ ẹ má bínú tá fẹ́ sọ fún ni kí ni ẹ sọ ṣẹlẹ̀ tà fún aká fún ilówẹ̀ dáànú àlítà ẹjọ́ ẹ̀ta wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ́ wá wọn tí ó tà wá sálà fún tẹ́jọ́ ẹ bá wa ta tírà yìí ẹ bá ta òkè àátà fún mi ṣẹ́sàn 10,000 naira 10,000 kéré torí pé lóde òní tí a ti wọ́n al-musnadul musannaful mu'allal $800 ní tírà ẹ̀yọkàn ni èló ní $800 times 1,500 tí ẹ̀yọkàn Sharh Sahih Muslim Sheikh Muhammad ibn Adam al-Ethiopi 45 volumes tí ẹ̀yọkàn ni $900 nígbà tèmi rà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ẹ pé kanz ní tí a bí kìí ṣe kanz fortune so ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ àwọn àìmà a máa rí nǹkan kódà lè sọ̀rọ̀ tíà lónìí ọ̀rọ̀ tíà la fẹ́ sọ afẹ́jú wa níwèé tíra tí a bá bóyá tíra tafsir lónìí la fẹ́ sọ̀rọ̀ ẹ̀ tó pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ara tó jẹ́ kí wọ́n máa déra wọn sínú box ní pé wọ́n rí tí àkà wọn ò mọ̀ tí àkà gan tó pé ọ̀pọ̀lọpọ̀ àwọn wàlímú wọn ò sábà júwe tí àfọmọ kí ó máa pè wọ́wọ́ tí ara ẹ̀ wọ́n lọ káílé wọ ọ̀rọ̀ tí mo sọ ẹ̀ ó wà ní báyìí àwọn èèyàn sábà ṣe bẹ́ẹ̀ mọ̀ wọ́n rò wípé táwọn bá ti ń júwe tí àfọmọ kí ó
kò ní máa àwọn ilé máa ìgbà ẹgá ní ó máa pọ́ lẹ́jù ọmọ kí ó tó ní tẹ́pà gbogbo tí subhanallah tí ẹ̀ mọ̀ dá ẹni tó tọ́ sọ́nà tí a kò ní gbàgbé ẹ̀lẹ́lẹ́ torí wípé Al-Imam Shatibi nínú Al-Muwafaqat wọ́n ní ìní tí a tó dáa àti ní àwọn àfáà tó dáa ó dàbí ìyẹ́ méjì ẹ̀yẹ fún tọ́lẹ̀ kò lè fò àfi pẹ̀lú méjèèjì akẹ́kọ̀ọ́ ó lè fò pẹ̀lú ìyẹ́ kan ká sọ pé tí à ló ní ò ní ẹni tí ó mọ̀ tọ́ sọ́nà wàláhì a máa ka nǹkan tí ò ní yé wàláhì a máa ka nǹkan tó ṣe wípé ó rò pé ti yé òun níjọ́ tí àfáà bá ń ṣàlàyé ẹ̀nà pé àyẹ́kí ní iye òye mi àṣé mo ti ṣì gbọ́yé nítorí náà a ní bùkátà sí méjèèjì tí à tó dáa àti àwọn àfáà olùpayọ̀ Ọlọ́run tí à tó dáa àti àfáà olùpayọ̀ Ọlọ́run nígbà náà tọ́líbù lè yóò lè ṣe kíni yóò lè fò aqulu ma tasma'un wa astaghfirullah li wa lakum assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. وعليكم السلام ورحمة الله وبركاته.